Mọ́mí Adéṣẹwà ṣèlérí fún mi wípé o tí mo bá ṣe dáadáa within 3 months debt mọ́mí dádì mi àwọn máa clear debt dádì mi àwọn sì máa ṣe kí ni àwọn bẹ̀rẹ̀ sí máa fún dádì mi àwọn bẹ̀rẹ̀ sí máa fún mi ní owó oṣù báwọn fún dádì mi ní owó oṣù ọdún kan wọ́n yẹ salary mi àwọn afún dádì mi wípé tí má ó depend lórí tí má ṣe káràmásìkì nǹkan tí mò ń ṣe tán mo ní inú mi dùn wọ́n ní so tomorrow àwọn ní surprise fún mi mo ṣàdúró nígbà tí ilẹ̀ mọ́ ẹ wo àti ṣe o alẹ́ yẹn gùn lójú mi alẹ́ yẹn ó gùn lójú mi ìmọ̀ bí mo ṣe fẹ́ ṣe nígbà tí ilẹ̀ mọ́ bí wọ́n ṣe wá bá mi nìyẹn wọ́n ní kí wọ́n ní mọ́tò ọ̀nà máa drop mi ní school bá ṣe lọ wọ́n kọ̀ fún mi ní Android phone yẹn wọ́n láwọn ti fi sim sí báwọn ṣe ṣe tuntun wọ́n ti fi sim sí wọ́n ti fi gbẹ̀ sí inú mi dùn wọ́n ní thank you ma iṣẹ́ gan ma mo fẹ́ kúnlẹ̀ ní mo tó ní máa rẹ̀ bí wọ́n ṣe gbé ọ̀nà ni wọ́n drop mi ní school wọ́n ní tó bá ṣe dáadáa wọ́n láwọn fídíò kan tí mo ti download sórí bẹ́ẹ̀ tó bá ti dé láti school kó wo àwọn fídíò yẹn wọ́n wò lè wá sọ́fíìsì lẹ́nu kó máa wà sí supermarket lẹ́nu wípé rábí àbírálé àti ọmọ tó wà ní lẹ́yìn pé ó máa wá so just take care of yourself well àwọn cream tí mo fún yẹn àti scrub yẹn ṣé òun lò ó ní èmi ò mọ bí mo ṣe fẹ́ lò ó mo bó ṣe máa lo scrub yẹn okay you know what tí má ti dé mo máa kọ́ ibi tí wàá ṣe máa lò so you can use it by yourself next time ṣégun ma no má worry wọ́n tẹ̀ dúró fún mi wọ́n lọ bá ti mú di àti ṣeun fídíò tí wọ́n ní kí n lọ kí n máa wò fídíò obìnrin àti obìnrin tí wọ́n tọrọ bọ àwọn ọmọ lábẹ́ tí wọ́n lára wọn lábẹ́ tí wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn fídíò yẹn náà ní kí n máa wò èmi náà wo fídíò yẹn ara tèmi náà bẹ̀rẹ̀ sí dìde àwọn gbogbo táìmù tí mò ń sọ yìí mi ò tí ì mọkùnrin o bàbá mi ló jẹ wọ́n gbèsè tí mo fi dèrò ọ̀dọ̀ wọn o ó ṣáwà bẹ́ẹ̀ mo yẹ gbogbo ẹ̀ wò àti mo yẹ wò nígbà tí wọ́n dé wọ́n ní ṣe mo ti wò mo ní mo ti wò wọ́n ní òkè báyìí mo ti wà SS3 wọ́n ní òkè pé kí n wá káwọn kọ́ mi ṣe máa lo scrub yìí bí mo ṣe wá dé mo á wọ bathroom wọ́n á ní kí n lie down síbi kí ni ìjàgùsí yẹn wọ́n bá mi ṣe gbogbo ara gbogbo àyà mi wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n fi kíní yẹn fáìlì wọ́n ṣe sí gbogbo ẹ̀ wọ́n fi sójú mi o ọrùn mi nìkan ló gbẹ̀sẹ̀ mi so wọ́n á mú face scrub tí wọ́n tán lò wọ́n á fi sí ojú mi wọ́n á fi scrub ẹ̀ wọ́n wá ní pé kí n dúró gbà tó wá pẹ́ díẹ̀ wọ́n wá ní pé kí n lọ́ọ́ fi wẹ̀ pé warm water ní kí n fi wẹ̀ mo ní kò sí warm water lọ́dọ̀ wa ó ní okay don't worry come and bet here n bá wẹ̀ lọ́dọ̀ wọn ní warm water ni mo wà tó mi yẹn ọkọ̀ ní kí n dúró sínú omi yẹn ó pẹ́ díẹ̀ ọ̀tá mo wá bẹ̀rẹ̀ sí mo wá wẹ̀ wọ́n á fi lọ́ṣẹ̀ kí n fi fọjú mi wọ́n á fi ṣẹ̀yìn fọjú mi àti ṣe bí mo ṣe ṣe nìyẹn nígbà tí mo ṣe yẹn tán mo ṣe wá clean ara mi àti mo clean ara mi tán wọ́n á ní pé kí n lọ sùn pé ṣé mo ti gbọ́n ṣe máa lò pé màá máa lò ní twice in a week àbí once in a week mo ní òkè mà àti ṣe bá lọ sùn nígbà tó di ìjọ́ kejì kí ni brush tí mo fi brush ẹnu mi ó fún mi ní paste mi wọ́n ní kí n máa lò àti mouthwash tó wà tó ń lò lọ́dọ̀ wọn náà gbé fún mi ní kí n lọ máa lò mo bẹ̀rẹ̀ sí ń lò mo fi ń fẹnu mi bẹ́ẹ̀ mo lọ sí school àdé àti mo dé ń jọ yẹn wọ́n ní òkè pé tó bá ti di ọjọ́ Friday yìí pé èmi àtàwọn àjọ máa lọ síbì kan nígbà tá a jọ síbẹ̀ mo tá lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn kan ni a lọ wọ́n á gbé mi lẹ́yìn wọn lọ bàtà débẹ̀ wọlé ọ̀rẹ́ wọn yẹn náà wọ́n bọ̀rẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n wá ń sọ̀rọ̀ nítorí ọ̀rẹ́ wọn àtàwọn tó wọ́n á sọ̀rọ̀ wọ́n á sọ pé wọ́n ní àná wọ́n wọ̀rẹ́ and talk pé bébì mi ni wow mo ní máa fáyìí o you can see that again bébì mi ni wọ́n ní class olúwa wọ́n ní SS3 náà ní kiri ọmọ olókèrè oníkan tó fi sọ àyà ni ọmọ ilé kiri báyìí no lọ́sọ ọmọ tó máa ń rojọ́ káàkiri no àìṣọ́ lọ́sọ ọmọ tó máa ń rojọ́ kiri àti pé mo fẹ́ kó múlẹ̀ fún wa náà ni ṣe mọ̀ pé ọmọ tó mú wájọ́ yẹn tó rojọ́ káàkiri ọmọ yẹn tó yá wèrè yẹn kí
kíni lágbára báyìí ká ṣe fẹ́lẹ̀ yìí no àgbọ́dọ̀ ṣe fún un tó bá lọ sọ fún yàn kan wọ́n ní òun ò ní sọ ó ní òun sọ pé òun ò ní sọ no mi ní sọ ní kankan no mi sọ fún anybody even I will not tell my daddy I will not tell anyone wọ́n ní no ọ̀rẹ́ wọn wá sọ pé báyìí ká ṣe fún ọmọ ìkéré tó bá lọ sọ tó bá lọ yàwó rẹ̀ ńkọ́ tàbí tó lọ kú ó kú nìyẹn náà ó gbọ́ ó fẹ́ sọ fún yàn mi ní sọ kí ló tó fẹ́ múlẹ̀ wọ́n ní ọ̀rẹ́ wọn á lọ wà tó dé ó mú kọ́ọ̀pù mẹ́ta dé kọ́ọ̀pù yẹn wọ́n fi owó ẹyọ wọ́n fi sàlẹ̀ àwọn kan tó fáwọn wọ́n bu kinní síbẹ̀ wọ́n gbé fóun wọ́n ní kó ń bọ́ sọ pàtó ń bọ́ sọ ọ̀rẹ́ wọn yẹn wá mú ọwọ́ ẹ̀ báyìí ṣẹ́mọ̀ ọyàn òun kò tí ì kò wá lẹ́yìn òun ò tí ì mọ ọkùnrin táìmù tó ń sọ yìí kódà ọkùnrin ò tí ì fọwọ́ kan òun ní ara rí wọ́n ní ọ̀rẹ́ wọn mọ́ ẹ̀ wọ́n ní stop wọ́n sọ wọ́n pé stop wọ́n ní ara processing ó ṣìwò ni stop jọ kókó ṣì lọ kí bẹ́ẹ̀ ṣe iná ọmọ tó kú káàkiri yẹn ọyọ kan eléyìí ó tó fẹ́ máa fọwọ́ ká lára fọwọ́ yẹn sílẹ̀ jọ wọ́n ní ṣe ó dẹ̀ good bó ṣe training náà ó tí wọ́n fi ń gbéra nìyẹn ṣé ó ti ń lo àwọn ò tí máa lo machine virgin yes yìí virgin ni ok ọ̀nà bá ní kó ń gun kíní ẹ̀ òun bá mú òun nìkan lòun wà ní òun yòókù wọ̀ṣọ̀ òun bá mú gbà tó òun wà ní wo ilé tí òun yìí àtijọ́ mọ́ àmì ẹ̀ta ẹnìkan kò gbọdọ̀ gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀ tó bá sọ fún yẹn ó máa kú ni ó máa kú dànù ó dẹ̀ máa release inú odò ẹ̀ síta tó bá tó kú tó ó dẹ̀ tó máa arrest bàbá ẹ̀ but now owó tó bàbá ẹ̀ jẹ within 3 months ó máa san tán ó lóun bá ní ẹ ṣe mọ I'm sure anybody wọn ní gòkè from here we are going to jẹ́ ká lọ sí ìtú ká lọ jẹun ló fẹ́ jẹ mo ti wà ókè ṣẹ́rù ṣì ń bá ẹ̀ ni ṣẹ́rù ń bá ẹ̀ ni wọ́n ní báwọn ṣe wọnú mọ́tò òun jókòó síwájú mọ́tò wọ́n máa ṣe báyìí pé kí boyfriend máa fẹ́ kí máa friend ká sọ pé máa friend bọ̀ àwọn náà ń ṣe ọ̀rọ̀ tó sanra bẹ́ẹ̀ náà o wọn sanra bẹ́ẹ̀ o bọ̀ wọ́n kàn ní ṣẹ́rù ń bá ẹ̀ ni wọ́n kàn kiss òun ni baby are you afraid don't be afraid ọtọ tẹ ọfọwọ́ tẹ̀ ń lọ́yàn ó ló dùn mọ́ òun wọ́n ní pé ó pẹ̀lẹ́ ó máa tó mọ́ ẹ lára dáadáa sọ́ọ̀rì ẹ̀ wọ́n ní làwọn bá lọ sí ètò ẹ̀ àtàwọn dé ètò ẹ̀ òun bọ́lẹ̀ nígbà tó ń bọ́lẹ̀ àwọn náà bọ́lẹ̀ wọ́n bọ́ sí ètò ẹ̀ wọ́n ní kí ló ń fẹ́ jẹ sọ̀rọ̀ àwọn tó wà mí wọ́n sàwọn àwọn bíi pé ìyá àtọmọ òun jẹ́ ra nǹkan tó ń fẹ́ jẹ àwọn dé kúrò bẹ́ẹ̀ àwọn dé wá sí ibi táwọn ti máa jẹun àwọn jẹun táwọn jẹun tó bẹ̀rẹ̀ àwọn ti jẹun wọ́n ní pé chicken ó lè fọwọ́ jẹ chicken ẹ̀ náà wọ́n ní torí òun ò mọ cutlery sí lò nígbà yẹn ó ní àwọn bá jẹ ó ṣe máa jẹ chicken ó máa kó rẹ̀ bá jẹ àwọn bá jẹun tán àwọn bá ń lọ táwọn lọ ní mọ́tò wọ́n bá sọ fún un pé you are a virgin so I won't touch your virginity ṣùgbọ́n wà tó keep virginity àlejò virgin man is virgin and you still be enjoying yourself ó lọ máa sọ pé okay ma wọ́n ní pé okay àwọn bá jọ lọ láti ṣe àwọn délé táwọn délé tán wọ́n wá sọ fún wọn pé kó máa bọ̀ ní yàrá wọn táwọn dé ní yàrá wọn wọ́n wá fún wọn ní wáìnì jọ yẹn wọ́n ní bó ṣe fún wọn ní wáìnì yẹn tán ó ní ojú bẹ̀rẹ̀ sí orí ogun nǹkan bíi eṣinṣin wọ́n ní wọ́n sọ pé okay òun wá jókòó láti ṣe wọ́n tó ń jókòó òun ṣàwọn wọ́n ní wọ́n sọ nǹkan kan wọ́n mú kọ́ọ̀lù wọ́n ń pè wọ́n bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ pé iye báyìí àwọn àfúnná àkáǹtì kan tó máa ṣe owó yẹn sí kìíní kan gbà kan pé owó yẹn kó ṣe ní àsàtìgbà yẹn pé kí ẹni yẹn kó ṣe 500,000 sí àkáǹtì yẹn o wípé so àwọn máa sọ àkáǹtì yẹn fún tó bá ti di ọ̀la pé kó má wọrí ní bó ṣe drop ẹni yẹn wọ́n á ní fídíò tó wò báwo ló ṣe rí fídíò yẹn sí òun wá sọ wọn pé òun ti wo ṣé kò tó ṣe ní fídíò yẹn ṣé o lè ṣe ó lóun lè ṣe ó ní òkè èwo ló wò mo bá fi tó ń wò tó lè ó ní kí let's start from this one ó ní bá sọ pé òkè mà wọ́n bá ní pé kí àwọn bọ̀ wọ́n bá wọ bedroom lọ bàtà wọ bedroom lọ wọ́n lọ wẹ̀ wọ́n sọ fún òun náà kó náà máa bọ̀ òun náà àbájọ wọn ní bedroom àwọn bá jọ wẹ̀ bàtà àwọn wẹ̀ tán àwọn bọ́